Ẹ jẹ́ á ṣàgbéyẹ̀wò ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí gbogbo ìràwọ̀ pátá lónìí tí ń ṣọjọ́ Thursday, June 18 ọdún 2026 tá a wà nínú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run bá mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà, àtórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tó ń tayànmọ́. Mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ bá ń share fídíò yìí, ẹ pín kó jẹ́ òòlù àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ fi ń bá mi share rẹ̀, ẹ ní fi gbọ́mọ sí, ẹ sì ní fi gba lẹ́tà ìbànújẹ́ láṣẹ Ìdùmarè. Ẹ̀yin oníràwọ̀ iná tó kanran yan Aries tàbí láàrin March 21 sí April 20. Ọjọ́ yìí, ọjọ́ oríire ló jẹ́, ọjọ́ ìdùnnú, ọjọ́ ayọ̀ ló jẹ́ o. Ọjọ́ tó ṣe é pọ̀pọ̀lọpọ̀ yín, ẹ máa ríre ìdùnnú gbà. Ara yín á yá gágá dáadáa lọ́jọ́ tòní, bí ìgbà bí kẹfálẹ̀ mọ́ gbogbo nǹkan pátá ló máa rí, gbogbo nǹkan dẹ̀ bèrè fún yín. Àǹfààní á sílẹ̀ fún yín dáadáa lọ́jọ́ tòní. Ẹ mọ wà creative dáadáa, creativity yín yẹn sì máa lò lórí àwọn nǹkan tó ṣe é pé ó lè mú kí dàgbàsókè kó dé gbàgbèsè ayé yín. Ọ̀pọ̀lọpọ̀ yín máa wá opportunity dáadáa lọ́jọ́ tòní o. Àǹfààní á ṣí sílẹ̀ lọ́nà gbọ́rọ̀ tó jẹ́ àwọn àǹfààní eré ìdùnnú lọ́tùn lósì. Ọjọ́ oríire gbà lọ́jọ́ tòní jẹ́ fẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ yìí. Ọjọ́ ìjẹ́jọ́ tó ṣe pé tẹ bá jí gìrì báyìí bí ìgbà pé kẹ sáré fálẹ̀ mọ́ àwọn kankan láti jẹ́ kí ènìyàn dára ló máa jẹ́. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́ láti fi fálẹ̀ mọ́ṣẹ́. Tẹ bá fálẹ̀ mọ́ṣẹ́ máa ráǹfààní àtòrè gbámú. Ẹ yí iṣẹ́ yín lọ́nà tó máa gbà wá perfect dáadáa tó ṣe pé àwọn èèyàn tó fẹ́ gbéṣẹ́ fún yín gan wọ́n á máa wò pé lábájá yìí ó ṣe wá mọṣẹ́ ìṣe báyìí. Bí idán báyìí lẹ́ẹ̀ máa ṣe ti yín lọ́jọ́ tòní, torí bí idán báyìí lọ́la ń takuntakun tiẹ̀. Bí idán lẹ́ẹ̀ máa ṣe lọ́jọ́ tòní tí gbogbo èèyàn máa gbà ti yín dáadáa lọ́jọ́ tòní. Àtàgbà àtèwe gbogbo wọn ló máa láìkì yín lọ́jọ́ tòní. Wọ́n máa láìkì yín, wọ́n á láìkì iṣẹ́ yín gan pẹ̀lú. Ẹ̀yin fúnra yín náà máa ṣe nǹkan tó ṣe pé á máa tẹ́ yín lọ́rùn. Gbogbo iṣẹ́ tẹ bá ń ṣe gan ẹ máa fẹ́ wà proud of yourself dáadáa lọ́jọ́ ti tòní. Ọjọ́ oríire lọ́jọ́ tòní jẹ́ fún yín. Tí gbogbo nǹkan á lọ dáadáa, tí iṣẹ́ á lọ dáadáa, tí ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dùn àlárinrin. Bẹ́ẹ̀ sì ni ire wá wọlé fún yín lénìí. Ó sì dára kẹ́ lo àṣálẹ́ tèmi náà pẹ̀lú olólùfẹ́ yín látàrí pé nǹkan bíi pleasure máa wọ̀nyí dáadáa lọ́jọ́ ti tòní. Aago 3 kù ìṣẹ́jú 10 ní ọ̀sán sí aago 4 kù ìṣẹ́jú 10 ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ góòdù sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ ìpè alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20. Ọjọ́ yìí ọjọ́ ẹlẹgẹ́ ló jẹ́ o. Ọjọ́ tó ṣe é pé ẹ̀yin fúnra lára yín ó ṣeé ṣe kí ẹ fẹ́ hùwà kan tó ṣe é pé ó lè má tẹ́ olólùfẹ́ yín lọ́rùn, ó lè má tẹ́ alásùnmọ́ yín lọ́rùn, ó lè má tó oníbàárà yín gan lọ́rùn pẹ̀lú. Ẹ kíyèsára pẹ̀lú ìwà ìkanra àbí ìwà ìbínú lójijì lọ́jọ́ tòní. Ẹ lè rí nǹkan ìbínú lọ́jọ́ tòní ṣùgbọ́n bẹ́ẹ̀ máa rí àtìlé lórí. Ó ṣeé ṣe kẹ́ fẹ́ máa tèkì gbogbo nǹkan too personal lọ́jọ́ tòní, kára fẹ́ máa kan yín ju bó ṣe lọ. Ẹ kíyèsára kẹ́ fọgbọ́n ṣe lọ́jọ́ tòní. Ẹ lẹ́mi sùúrù dáadáa lọ́jọ́ tòní kí ẹ sì ní ìrẹ̀lẹ̀. Ẹ má kó gìrì kanra mẹ́nikẹ́ni. Ẹ má lo agídí ọkàn ju bó ṣe lọ lọ́jọ́ tòní. Kí ni lè lọ dáadáa kó lè lọ nírọ̀wọ́ rọ̀sẹ̀. Ẹ kúlù tẹ́ńpà yín. Tẹ bá jí lóòrọ̀ ẹ fomi tútù ṣe prayer pé kọjọ́ tòní kọ́lọ́run fún yín lẹ́mi sùúrù láti fi darí ọjọ́ tòní. Nǹkan míì wà tẹ̀ máa rí tó ṣe pé ó lè má tí ì rí bẹ́ẹ̀ tó ṣe pé ẹ kàn máa dédé fi ṣèbínú tó ṣe pé at the end of the day ẹ máa padà wò pé ta ló ní kí n bínú sí nǹkan yìí náà, ta ló ní kí n ṣe báyìí náà, mi mọ̀ pé báyìí ni kí ní ṣe rí. Ẹ kíyèsára torí àbámọ̀ ẹ ní tí ká àbámọ̀ bẹnu láṣẹ Ọlọ́run bá. Tẹ bá fọgbọ́n ṣe lọ́jọ́ tòní iṣẹ́ yín gan á lọ bó ṣe yẹ kó lọ tó sì jẹ́ pé ẹ máa rí igbá mú ṣùgbọ́n relationship yín yẹn ẹ fọgbọ́n ṣe lọ́jọ́ tòní. Lénìí ẹ máa ní stress kan tẹ fẹ́ go through bóyá fún family member kan, ó lè jẹ́ fún ọmọ, ó lè jẹ́ fún ìyàwó, ó lè jẹ́ fún ẹ̀gbọ́n, ó lè jẹ́ fún àbúrò lọ́jọ́ ti tòní tó ṣe pé stress yẹn á fẹ́ pọ̀ rẹpẹtẹ lọ́jọ́ ti tòní. Ẹ̀yin tẹ bá wà bí iṣẹ́ gan ọ̀rọ̀ family máa wà lọ́kàn yín, ó lè ní responsibility kan tẹ fẹ́ take nínú ilé tó ṣe pé a fẹ́ fún yín ní stress díẹ̀ tàbí kó ṣe pé support kan lẹ fẹ́ raise fún family member kan tá fẹ́ fún yín wàhálà díẹ̀ lọ́jọ́ tòní. Ó sì lè jẹ́ pé bóyá owó ilé àbí nǹkan kan míì tó jọbọ́n ti ilé àbí ti family la fẹ́ fún yín ní stress lọ́jọ́ tòní. Fún ìdí èyí ẹ má sì torí yẹn kẹ́ wá gbé kanra àti ilé yẹn kẹ́ gbé lọ bí iṣẹ́ kí iṣẹ́ lè lọ dáadáa. Àyíká bí iṣẹ́ yín náà rí dájú pé wà ní mọ́tótó, bẹ́ẹ̀ sì ni ẹ rí dájú pé mọ́kàn ara yín balẹ̀. Ẹ kú tẹ́ńpà yín dáadáa. Ẹ má jẹ́ kí ọ̀rọ̀ family àbí ọ̀rọ̀ responsibility kí ó fún yín pressure ju bó ṣe yẹ lọ. Ẹ calm down dáadáa lọ́jọ́ tòní kí ni lè lọ dáadáa. Aago 5 kù ìṣẹ́jú 10 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ white sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. White yìí tẹ bá wọ̀ á jẹ́ nǹkan tó ṣe pé á jẹ́ kí ẹ calm down dáadáa, á fún yín ní peace of mind, kò ní jẹ́ kí nǹkan jẹ́ wùrùwùrù ju bí ó ṣe yẹ lọ. Oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21. Ọjọ́ yìí ọjọ́ ìdùnnú, ọjọ́ ayọ̀, ọjọ́ oríire ló jẹ́ fún yín o. Ọjọ́ tó ṣe pé ọ̀rọ̀ sísọ yín á lékè ńkà. Ẹ máa sọ̀rọ̀ dáadáa lọ́jọ́ tòní o. Ó dára kí ẹ sọ̀rọ̀, ẹ má bu ẹnu rárá, ẹ má dákẹ́ rárá. Ohun tẹ bá ń fẹ́ ẹ béèrè fún. Ọjà tẹ bá ń tà ẹ polówó ẹ̀ dáadáa kó máa wọ̀ pé lágbájá ìṣèwọ̀ nìkan ló ń tajà yìí ni. Gbogbo tactics yìí òun ló máa ràn yín lọ́wọ́ láti rí ṣe dáadáa lọ́jọ́ tòní o. Ẹ má hide kankan rárá ṣùgbọ́n ẹ pa secret tó bá jẹ́ personal secret yín mọ́ tó bá di bí pé ẹ̀yin àtìyàn kò súnmọ́ yín ẹjọ́ ń jíròrò àbẹ́ ẹ̀ ń tẹ́jọ́ jẹ́ bí ọ̀rẹ́ ẹjọ́ ń jíròrò. Ẹ má sọ pé mo ti ṣe gbá mo ti ṣàwo, ó láwọn kankan tí mo ti ṣe tó jẹ́ nǹkan oríire torí àmọ́ ìtinú gbogbo aláǹgbà tó danú délẹ̀ kẹ́kẹ́ sára lọ́jọ́ tòní ṣùgbọ́n ọ̀rọ̀ ẹnu yín á lékè ńkà.
ẹnu á fẹ́ máa gbé yín dáadáa lọ́jọ́ tòní, ṣùgbọ́n ẹ má mu ọtí. Tẹ́ bá mu ọtí ẹ máa sọ síkírìtì jáde o, tẹ́ bá mu ọtí ẹ máa sọ síkírìtì jáde, ẹ máa rojọ́ bí ìbákà dáadáa lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni ọpọlọ yín náà á jí pépé, ọgbọ́n ìmọ̀ àtòye yín á ṣàpò dáadáa tó ṣe pé àwọn èèyàn lè nílò ẹ̀. Ẹ̀yin fúnra lára yín ẹ lò ó lórí nǹkan kíkan tẹ́ bá ń ṣe lásìkò yìí, kéènì lè lọ dáadáa, iṣẹ́ á lọ dáadáa, relationship yẹn á lọ bó ṣe yẹ kó lọ, ìró náà wọlé fún yín lénìí pẹ̀lú. Aago 11:09 láàárọ̀ sí aago 12:09 láàárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọlọ yẹ́lò sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ mi agbára cancer tàbí láàrin June 22 sí July 22, bí owó báyìí ló máa ṣe yín o. Ẹ máa lé owó gidi gan lọ́jọ́ tòní, bí ìgbà pé ẹ nílò owó fáwọn kankan, bí ìgbà pé ẹ nílò láti clear àwọn responsibility kan lọ́jọ́ tòní ló máa rí. Ó sì jẹ́ pé sísapá àtàkìtìyàn ó ṣeé ṣe kẹ́ ẹ ráǹfààní jẹ lọ́jọ́ tòní. Opportunity lọ́tún lósì á wà fún yín lọ́jọ́ tòní tó ṣe é pé ẹ máa fẹ́ máa lé pé ajẹ́ ti ẹ̀rí lè gbámú, jẹ́ ti ẹ̀rí lè gbéṣe, kí n lè rí nǹkan kan ṣe lásìkò yìí, kí n lè rówó ìfiṣe nǹkan kan lásìkò yìí. Àwọn bùkátà tó wà lọ́wọ́ yín lásìkò yìí ó ṣeé ṣe kí ẹ rówó lénìí láti fi gbọ́ àwọn bùkátà náà. Ẹ fálẹ̀ máa kìtìyàn dáadáa lọ́jọ́ tòní, ẹ má ṣèmẹ́lẹ́, ẹ má ṣọ̀lẹ rárá lọ́jọ́ tòní o. Ẹ sa ipá àtàkìtìyàn kéènì lè lọ dáadáa. Ẹ̀yin tẹ́ ti fẹ́ kó ra àwọn kankan láti jọ́ mẹ́ta tẹ́tí ń wò pé mo nílò owó fúngbà, mo nílò owó fàwọ́, ẹ lè ṣe lọ́jọ́ tòní, kò sí wàhálà. Gbogbo ìgbésẹ̀ tẹ́ bá gbé lọ́jọ́ tòní, ìgbésẹ̀ oríire báyìí òun ló máa jẹ́. Ẹ nígbàgbọ́ nínú akitiyan yín, ẹ nígbàgbọ́ nínú ipá yín, ẹ nígbàgbọ́ nínú Ọlọ́run bá tó dá yín pé ní máa lọ dáadáa, iṣẹ́ wa lọ dáadáa, relationship yẹn á lọ bó ṣe yẹ kó lọ, ire owó náà wọlé fún yín lénìí. Aago 7 ní àṣálẹ́ sí aago 8 ní àṣálẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọlọ lime green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ iná tó gbóná rere Leo tàbí láàrin July 23 sí August 22, èyí ní ìlérí bákan fẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ yó látàrí pé orí yín máa dàbí ìgbà pé ń gbóná, bí ìgbà pẹ́ nílò àwọn nǹkan kan lọ́jọ́ tòní, ṣùgbọ́n tó dàbí ìgbà pé stress iṣẹ́ fẹ́ pọ̀ rẹpẹtẹ láti gẹ̀ẹ́tì àwọn nǹkan náà fún ìdàgbàsókè ìgbésí ayé yín. Stress iṣẹ́ máa fẹ́ pọ̀ rẹpẹtẹ lọ́jọ́ tòní. Tẹ́ bá lọ síbi iṣẹ́ ẹ kíyèsára, ẹ fẹ̀lẹ̀ ṣe, ẹ má take nǹkan too personal níbi iṣẹ́, ẹ má kanra mọ́ customer ju bó ṣe yẹ lọ. Tẹ́ bá ń ṣiṣẹ́ tó jọmọ́ engineering, ẹ kíyèsára pẹ̀lú àwọn tools tẹ́ ń lò, kí tools náà kó má ṣe yín ní jàǹbá lọ́jọ́ tòní, kó má ṣe yín léṣe lọ́jọ́ tòní o. Tàbí kí ẹ má ṣàṣìṣe tó ṣe pé a fẹ́ bí kí ẹ fẹ́ ṣiṣẹ́ láṣẹ tún ṣe, tàbí kẹ̀kẹ́ ṣọ́ra ṣe kí tools náà má bàjẹ́ lọ́jọ́ tòní. Nǹkan tá ṣàfẹ́ frustrate ọ̀tá yín níbi iṣẹ́ á fẹ́ wáyé lọ́jọ́ tòní, tẹ̀yin sì ń lé pé tí n bá ṣe lè, tí n bá ṣe plan ẹ̀ báyìí á jẹ́ kí nǹkan tí mò ń fẹ́ kó tètè lọ dáadáa. Ó ṣeé ṣe kí issue fẹ́ wáyé níbi iṣẹ́ lọ́jọ́ tòní. Ọjọ́ tòní ẹ̀yin tẹ́ bá sì ń lọ síbi iṣẹ́, ẹ wojú ọ̀nà dáadáa, ẹ ṣe prayer dáadáa. Ọlọ́run jẹ́ kẹ́ rí nǹkan tí ó jọmọ́ accident lọ́jọ́ ti tòní rárá, kẹ́ ṣe prayer dáadáa kí gbogbo nǹkan lè lọ bó ṣe yẹ kó lọ. Iṣẹ́ yín ó lè rí bákan lénìí, ṣùgbọ́n ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára, ẹ máa rí support tẹ́ ẹ fẹ́ látọ̀dọ̀ wọn. Bẹ́ẹ̀ sì ni ire owó náà lè mẹ́hẹ̀ torí tíṣẹ́ bá ti rí bákan, ire owó náà máa fẹ́ rí bákan náà pẹ̀lú. Ṣùgbọ́n kó wà tán síbẹ̀ o, lọ́wọ́ àárọ̀ tí ẹ bá jí, lọ́wọ́ òwúrọ̀ kùtùkùtù tẹ́ bá jí, ó ṣeé ṣe kí ẹ rí àwọn kankan tó jọmọ́ àǹfààní ọ̀nà jíjìn kan tó ṣe é pa déédéé wọlé, opportunity ọ̀nà jíjìn kan déédéé wọlé fún yín tó ṣe pé èyí máa bí kára yín yá gágá láti falẹ̀ mọ́. Ó lè jẹ́ iṣẹ́ náà là wọlé lọ́jọ́ tòní, ṣùgbọ́n gbogbo iṣẹ́ tẹ́ bá ṣe ẹ rí dájú pé ẹ fẹ̀lẹ̀ ṣe lórí ẹ̀, ẹ má rush jù, ẹ ṣe ní ṣísẹ̀ntẹ̀lé kí gbogbo nǹkan lè rí bí ẹ ṣe ń fẹ́. Aago 7:09 láàárọ̀ sí aago 8:05 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọlọ orange sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ ìpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 22, ọ̀pọ̀lọpọ̀ yín àwọn kankan máa gbé yín lọ́kàn lọ́jọ́ tòní o, bí ìgbà pé mo fẹ́ ṣe gbá, mo fẹ́ ṣàwo, mo fẹ́ ṣe kòkò bàbá aṣáṣùn, tá máa wú nínú yín bí ìgbà pé ọjọ́ mo fẹ́ ṣé kí n ṣe lọ́la ni, ṣé kí n ṣe nírọ̀lẹ́ ni, ṣé kí n ṣe lọ́túnla ni. Intuition yín dẹ̀ máa lé kí n kà, ẹ̀mí inú yín máa bá yín sọ̀rọ̀ dáadáa lọ́jọ́ tòní. Kẹ́ tó gbé gbá, ẹ̀mí inú yín máa sẹ́ pé lábájá báyìí ni kò ṣe gbé. Kẹ́ tó gbà wo, ẹ̀mí inú yín máa sọ fún yín pé lábájá báyìí ni kò ṣe gbé. Tẹ́ bá ń jáde gan, ẹ̀mí inú yín máa bá yín sọ̀rọ̀ lọ́jọ́ tòní. Ẹ máa sẹ́ǹsì ọ̀pọ̀lọpọ̀ nǹkan lọ́jọ́ ti tòní. Intuition yín máa lé kí n kà dáadáa lọ́jọ́ ti tòní tó ṣe pé ó fẹ́ lè jẹ́ pé gbogbo nǹkan tó ń lọ láyìíká yín pátá òun ni ẹ máa fẹ́ máa sẹ́ǹsì ní ọjọ́ ti tòní. Ìmí ní gan máa ríran lọ́jọ́ tòní, ríran tẹ́ sì máa rí ó máa ṣàpù dáadáa. Ẹ sì lè lálàá tó ṣe pé àlá náà máa ṣàpù tó ṣe pé ní ìtumọ̀ sí ìgbésí ayé yín. Ó sì lè jàlá tẹ́ máa lá ní pé èèyàn gan ló máa jẹ́ lọ́jọ́ ti tòní. Ọjọ́ tòní ọjọ́ tó dára kẹ́ gbọ́rọ̀ sí ohun tó ń sọ sí yín lọ́kàn lẹ́nu ni, kí ni lè lọ dáadáa. Ẹ wáyè láti introspect, láti jókòó lẹ́yìn nìkan, láti fi ìwà àwòtún wò, láti fi plan ìgbésí ayé yín pé èwo ni mo fẹ́ gbé ṣe báyìí ni kí n ṣe ni àbí báyìí kọ́ ni kí n ṣe. Àwọn nǹkan tí ẹ bá rí mú gbámú lásìkò náà ó jẹ́ nǹkan tó ṣe pé ó máa ràn ìgbésí ayé yín lọ́wọ́. Iṣẹ́ á lọ dáadáa lè ní tẹ́ bá lọ síbi iṣẹ́, ṣùgbọ́n ẹ má fẹ̀mí ṣiṣẹ́ lọ́jọ́ tòní ló dára. Relationship yín náà lọ bó ṣe yẹ kó lọ lọ́jọ́ ti tòní, ẹ má kanra mọ́ lólùfẹ́ yín rárá lọ́jọ́ tòní, ṣùgbọ́n ènìyàn ṣọjọ́ tó ṣe pé ẹ lè fi ní ìbálòpọ̀ rárá torí spirit yín máa wà high. Spiritual time lásìkò yìí jẹ́, ẹ fi neglect ìbálòpọ̀, ire owó wá lè wọlé fún yín lọ́jọ́ tòní látara ń pé ẹ gbọ́rọ̀ sí ohun tó ń sọ sí yín lọ́kàn lẹ́nu. Aago 8:05 láàárọ̀ sí aago 10:10 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọlọ light yellow sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní.
oníràwọ̀ afẹ́fẹ́ márìmí fún Libra tàbí láàrin September 23 sí October 22 ọjọ́ yìí ọjọ́ ìdùnnú ló jẹ́ ọjọ́ ayọ̀ ló jẹ́ pẹ̀lú ọjọ́ tó ṣe é pé ẹ máa wà social dáadáa tí ẹnì fẹ́ dá wà lẹ́yìn nìkan rárá bí kẹ́ jáde bí kẹ́ báwo ẹ ṣe bí kẹ́ bójúlùmọ̀ ṣe ló máa rí a ṣe ń bí ìgbà pé jẹ́ tiẹ̀ lọ́ba lábájá tajọ́ ń gbéra tajọ́ ń gbélé yẹn bóyá ká tiẹ̀ jọ sọ̀rọ̀ díẹ̀ bóyá ká tiẹ̀ jọ play game díẹ̀ mo dọ́ọ̀lù bákan bẹ́ẹ̀ ló máa ṣe yín bí ìgbà pé kẹ́ báwọn èèyàn ṣe ló máa rí lọ́jọ́ ti tòní ẹ̀yin tẹ́ bá wà níbi iṣẹ́ tẹ̀ ń ṣiṣẹ́ bíi teamwork àwọn tíìmù yín á support yín àwọn colleague yín á support yín dáadáa níbi iṣẹ́ ẹ̀ ní dánìkan ṣe lọ́jọ́ ti tòní o ẹ máa rí dùnú ẹ máa ráyọ̀ bí ìgbà pé Ọlọ́run dìídì gbé nǹkan tẹ̀ mọ́ jẹ́dé lọ́jọ́ tòní ni ẹ wà social tẹ́lẹ̀ ẹ máa túbọ̀ wà social dáadáa lọ́jọ́ ti tòní àǹfààní wá sílẹ̀ dáadáa látọ̀dọ̀ àwọn èèyàn tó rọ̀gbà yín ká àǹfààní pọ̀ dáadáa lọ́jọ́ tòní pàápàá yín tó ṣe pé ẹ̀ ń ṣiṣẹ́ tó jọmọ́ iṣẹ́ èèyàn púpọ̀ àǹfààní lè wáyé láti fi kíbi lọ́jọ́ ti tòní ọ̀rẹ́ lè ràn yín lọ́wọ́ alásùnmọ́ lè ràn yín lọ́wọ́ ẹnikẹ́ni lè ràn yín lọ́wọ́ lọ́jọ́ tòní ó sì lè ní ipa tẹ́ máa kó ní community yín gan lọ́jọ́ tòní tó ṣe é pé ipa yìí máa jẹ́ nǹkan tó ṣe é pé àwọn èèyàn máa fi respect yín tí wọ́n fi salute yín lọ́jọ́ tòní gbogbo nǹkan kí nǹkan tí ẹ bá ń ṣe ẹ rí dájú pé ẹ fọpọlọ pípé ṣe ẹ má wo títí tèèyàn kan tó bá fún yín lámọ̀ràn ẹ gbé yẹ̀wò kí ẹ sì tẹ̀lé ó ṣeéṣe kó ràn yín lọ́wọ́ lásìkò yìí iṣẹ́ á lọ dáadáa relationship yín á lọ bó ṣe yẹ kó lọ ire wá wọlé fún yín lọ́jọ́ tòní pẹ̀lú aago 10 kọjá ìṣẹ́jú 10 láàárọ̀ sí aago 12 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lè ní ẹ̀yin tẹ́ bá ń tajà tẹ́lẹ̀ tó dàbí ìgbà pé kọ́sítọ́mọ̀ máa pọ̀ rẹpẹtẹ ní ìkẹmọ̀ dájú pé kọ́sítọ́mọ̀ máa wá rẹpẹtẹ fún ìdí ìkẹ́ gbájúmọ́ṣẹ́ ẹ lè ránfààní àtòrè gbámú green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 23 sí November 22 ọjọ́ yìí ọjọ́ tó gbẹgẹ́ ni o ọjọ́ ẹlẹgẹ́ ló jẹ́ àwọn èèyàn tó lólùfẹ́ yín tẹ́ bá kíyèsára ìjà tó lágbára máa wáyé o kódà níbi iṣẹ́ frustration wà ní ilé frustration wà níbi iṣẹ́ yẹn àwọn kankan máa ṣẹlẹ̀ tó ṣe é pé kọ́sítọ́mà lè láwọn fẹ́ ra àwìn lọ́wọ́ yín kọ́sítọ́mà lè máa ṣe nǹkan tó ṣe é pé ẹ máa fi wò pé ìgò kí lélẹ̀ tún gbé dé yìí wọ́n á fẹ́ máa price ọjà bí ìgbà pé price yẹn ẹ lọ jí ní ọjà ni nínú ilé náà lólùfẹ́ yín lè ní wàá gbà lé ní máa ṣe gbà máa ṣàwò fún ẹ lọ́jọ́ tòní bẹ́ẹ̀ sì ni difficulty lè wáyé lọ́jọ́ tòní bóyá olólùfẹ́ yín gan ló lè máa go through àwọn kankan tó ṣe é pé ẹ máa fẹ́ máa wò pé bóyá kí n support ẹ bóyá kí n dúró tì í tẹ́ máa fẹ́ máa ṣàkìtìyàn lé lórí ṣùgbọ́n èyí tó pọ̀ jù ní pé bí ìjà máa fẹ́ wáyé lọ́jọ́ tòní olólùfẹ́ yín máa fẹ́ bá yín jà lọ́jọ́ ti tòní tàbí kó fẹ́ ṣe nǹkan tá múnú bí yín gidi gan lọ́jọ́ tòní níbi iṣẹ́ ó ṣeéṣe kí ẹ fẹ́ go through stress náà lọ́jọ́ tòní ṣùgbọ́n tẹ́ bá lè mú sùúrù lò ẹ ṣe prayer tẹ́ bá jí kẹ́ ṣe prayer dáadáa pé ọjọ́ tòní Ọlọ́run bá mo fi lé ẹ lọ́wọ́ kí ni lọ dáadáa kí gbogbo nǹkan lọ dáadáa kí yúnífásì kan favour mi dáadáa lọ́jọ́ ti tòní aago 12 kọjá ìṣẹ́jú 15 lọ́sàn-án sí aago 3 kù ìṣẹ́jú 15 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lè ní tí kọ́lọ̀ gold sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní oníràwọ̀ inú àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22 ọjọ́ yìí ọjọ́ tó dára ló jẹ́ ọjọ́ oríire ló jẹ́ fún yín pẹ̀lú ẹ máa retí àǹfààní ọ̀nà jíjìn ẹ máa retí ẹ lọ́jọ́ tòní ire ìlú òyìnbó máa wọlé fún yín lọ́jọ́ tòní opportunity ọ̀nà jíjìn máa wọlé fún yín lọ́jọ́ tòní ẹ̀yin tẹ́ ti ń lé pé mo submit application kan sí abroad mo ń fẹ́ nǹkan kan láti abroad ó ṣeé ṣe kó wọlé fún yín dáadáa lọ́jọ́ tòní o àwọn ọrẹ àgbàyanu tẹ́ máa wò pa ire ńlá lélẹ̀ ire ẹ̀pẹ̀tẹ̀ ó ṣeé ṣe kó wọlé fẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ yìí dáadáa lọ́jọ́ tòní tẹ́lẹ̀ máa múnú yín dùn tá máa yọ yín kún tá mú kára yín yá gágá tá tún mú yín ní òpó pé ayé mi ò tún bàjẹ́ mọ́ ọ̀dà owó tún dá mi mọ́ bẹ́ẹ̀ ló máa rí ní ọjọ́ ti tòní ọjọ́ ìjọjọ́ tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ yín ẹ máa rí àwọn ọgbọ́n kọ̀ọ̀kan àwọn ìmọ̀ kan lọ́jọ́ tòní àwọn èyí kí ẹ mọ̀ nípa àwọn kankan dáadáa lọ́jọ́ tòní ìní dára púpọ̀ fún yín láti fi wá ìmọ̀ dáadáa lọ́jọ́ tòní ìmọ̀ tẹ́ bá ní àwọn yìí lọ́wọ́ fún ìdàgbàsókè ìgbésí ayé yín ẹ tiẹ̀ máa kankan lọ́jọ́ tòní tẹ́yìn gan fúnra ẹ máa wò pé ṣé ń pé kíní ṣé ń pé báyìí ló ṣe lọ ṣé ń pé báyìí ní nǹkan ṣe lọ bẹ́ẹ̀ ló máa rí lọ́jọ́ ti tòní ara yẹn gágá lọ́jọ́ tòní ara yẹn á jí pépé àwọn èèyàn máa láìkì yín ẹ̀yin náà máa láìkì àwọn èèyàn lọ́jọ́ tòní ẹ máa lẹ́ràn ọ̀fẹ́ lára lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí ìmìnira yín gan kẹ́ pàdé èèyàn látọ̀nà jíjìn tẹjọ máa bára dọ̀rẹ́ lọ́jọ́ tòní iṣẹ́ á lọ dáadáa relationship yẹn á lọ bó ṣe yẹ kó lọ ire owó náà máa wọlé fún yín lè ní pẹ̀lú aago 3 kù ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 5 kù ìṣẹ́jú 10 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lè ní tí kọ́lọ̀ brown sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní oníràwọ̀ ìpele eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19 ọjọ́ yìí ọjọ́ ìdùnnú ọjọ́ ayọ̀ ló jẹ́ fún yín ọjọ́ rere ló jẹ́ pẹ̀lú ọjọ́ tó ṣe pọ̀pọ̀lọpọ̀ yín báyìí ó ṣeé ṣe kí àǹfààní tẹ̀ẹ̀tẹ̀ ṣiṣẹ́ fún ire tẹ̀ẹ̀tẹ̀ ṣiṣẹ́ fún kó wọlé fún yín lọ́jọ́ tòní ire ìfà wọlé fún yín lọ́jọ́ tòní o pàápàá yín tó ṣe pé ẹ̀ ń ṣiṣẹ́ tó jọ mọ́ iṣẹ́ partnership bóyá ẹ ti partner pẹ̀lú àwọn kan bí ẹ ra ṣẹ́ẹ̀sì síbì kan ó ṣeé ṣe káǹfààní ti bẹ̀ wọlé lọ́jọ́ tòní ẹni tí dára láti fi partner pẹ̀lú yàn láti jọ ṣiṣẹ́ papọ̀ ẹ má iṣẹ́ lẹ́yìn nìkan lọ́jọ́ tòní tẹ́ bá ti iṣẹ́ lẹ́yìn nìkan tó ṣe pẹ̀yìn àtẹ̀yàn lẹ́jọ́ kún wọ́n ṣiṣẹ́ ó ṣeé ṣe kí iṣẹ́ yín kó bí èrè fún yín dáadáa lọ́jọ́ tòní tó ṣe pákítíyan tẹ́ máa ṣe òní tó nǹkan tó sì jẹ́ pé máa rówó dáadáa nídìí iṣẹ́ lọ́jọ́ tòní ìbáṣepọ̀ yín àtàwọn àna gan
á wọnú ara dáadáa lọ́jọ́ tòní. Ẹni tó bá yẹ pé tó jẹ́ mẹ́ta tẹ gbóhùn àwọn àna yín, ó ṣeé ṣe kí ẹjọ́ péra lọ́jọ́ tòní kí ìbáṣepọ̀ yín kó wọnú ara. Bẹ́ẹ̀ sì ni ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín náà á wọnú ara dáadáa. Ẹ máa ní high libido, ara máa rìn yín bí ìgbà pé kẹ́ súnmọ́ olólùfẹ́ yín ló máa rí, ó sì dára kẹ́ ṣe bẹ́ẹ̀. Ìyá bí kí ìbáṣepọ̀ yín wọnú ara bí kó dánmọ́rán dáadáa lọ́jọ́ tòní. Gbogbo nǹkan á lọ bó ṣe yẹ kó lọ lénìí. Ẹni tí ó dára púpọ̀ fún yín láti fi introspect gan pẹ̀lú, láti fi ronú jinlẹ̀ nípa ìgbésí ayé yín. Ohun tẹ́ bá rí jáde ń bẹ̀, kókó tó bá jáde nínú ìròjinlẹ̀ yín yìí, ó ṣeé ṣe kí ó ràn yín lọ́wọ́ fún ìgbésí ayé yín tẹ́ bá mú lò. Iṣẹ́ á lọ dáadáa, relationship yín á lọ bó ṣe yẹ kó lọ. Ire owó náà wọlé fún yín lọ́jọ́ tòní pẹ̀lú aago 5 kù ìṣẹ́jú 10 ní ìrọ̀lẹ́ sí aago 7 kọjá ìṣẹ́jú 8 ní àṣálẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ orange sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 18. Ọjọ́ yìí ọjọ́ tó gbà kíyèsára ló jẹ́ láàrin èèyàn tó lólùfẹ́ yín, pàápàá nínú ilé téèyàn tó lólùfẹ́ yín bá jọ wà nílé ẹ̀yin tẹ́jọ́ ń gbé papọ̀ pẹ̀lú bàbá pẹ̀lú ìyá pẹ̀lú ọmọ. Ó ṣeé ṣe kí ẹ fẹ́ jà lọ́jọ́ tòní o. Ìjà máa wáyé lọ́jọ́ tòní. Olólùfẹ́ yín lè ṣe nǹkan tó ṣe pé ó lè má tẹ́yín lọ́rùn. Ó lè fẹ́ bí kẹ́ kanra lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni ó ṣeé ṣe kó olólùfẹ́ yín àkíyèsí yín pé lábájá ó ṣe máa wà báyẹn tó ṣe pé ẹnì fẹ́ gbà fúnra yín. Àìgbà fúnra ẹni lọ́jọ́ tòní ó máa bí ìjà láàrin èèyàn tó olólùfẹ́ yín kẹ́ kíyèsára. Pàápàá tó bá ṣe pé ẹjọ́ ń gbé papọ̀. Bọ́n tó bá yẹ pọ́nà jíjìn lẹ́jọ́ wà, ó ṣeé ṣe kó ṣe pé òkèèrè báyìí lẹ́ẹ̀tì máa gbé tàwọn síra yín. Ṣùgbọ́n nínú ilé gangan ẹ̀yin tẹ́ bá wà nínú ilé lọ́jọ́ ti tòní, issue lè wáyé láàrin èèyàn tó olólùfẹ́ yín tàbí láàrin èèyàn àtẹnitẹ́jọ́ súnmọ́ra nínú ilé kí issue wáyé. Ẹ̀yin àti roommate lè ní issue dáadáa lọ́jọ́ tòní tó ṣe pé ìjà náà ó lè fẹ́ lágbára. Ó lè jẹ́ ìjà ká máa tàwọn síra ẹni ló ṣeé ṣe kó wáyé lọ́jọ́ tòní. Ẹ kíyèsára dáadáa lọ́jọ́ tòní. Ìjà ọ̀dọ́la ọ̀jẹ̀ ọ̀dọ́wó ọgbọ́n ni kó gbà lọ́jọ́ tòní. Ó tẹ́ bá rí pé inú ilé sì dàbí ìgbà pé ó ń lágbára, ẹ wulẹ̀ jáde kẹ́ walk away kẹ́ free ara yín for some time. Ó ṣeé ṣe kí ọkàn yín tún rọlẹ̀ kí gbogbo nǹkan yẹn kó tún padà yọjú lọ́jọ́ tòní kó má sí wàhálà rẹpẹtẹ. Ẹ fọgbọ́n ṣe lọ́jọ́ tòní. Ẹ̀yin tẹ́ bá wà níbi iṣẹ́ kò sí wàhálà rárá níbi iṣẹ́, ṣùgbọ́n nǹkan tó bá ṣẹlẹ̀ nínú ilé ẹ má gbé lọ síbi iṣẹ́ lọ́jọ́ tòní kó má affect iṣẹ́ yín lọ́jọ́ ti tòní. Èyí tó bá ṣì ń lọ níbi iṣẹ́ ẹ má ti gbé wálé láti wá ṣàròyé lọ́jọ́ tòní. Ẹ fọgbọ́n ṣe lénìkéni lè lọ dáadáa, iṣẹ́ yín lè lọ dáadáa tẹ́ bá falẹ̀ mọ́ṣẹ́. Relationship yín yẹn kò wá òkè dáadáa tó lọ́jọ́ tòní. Ire owó wá lè wọlé fún yín lọ́jọ́ tòní tẹ́ bá lọ bí iṣẹ́. Aago 7 kọjá 30 ìṣẹ́jú ní àṣálẹ́ sí aago 9 kù ìṣẹ́jú 5 ní àṣálẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ peach sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ omi tí kì í ru Pisces tàbí láàrin February 19 sí March 20. Ọjọ́ yìí ọjọ́ ìdùnnú ọjọ́ ayọ̀ ló jẹ́ fún yín. Ọjọ́ ire gbogbo ló jẹ́ fún yín pẹ̀lú, ṣùgbọ́n ẹ máa busy gan o. Ẹ máa busy dáadáa lọ́jọ́ tòní. Stress àfẹ́ pọ̀ ju bó ṣe yẹ lọ gan fún yín lọ́jọ́ tòní tó ṣe pé ẹ máa fẹ́ làágùn pé wàhálà yìí ti pọ̀ jù, stress yìí ti pọ̀ jù. Ṣùgbọ́n stress yẹn àárín ibẹ̀ lówó wà, àárín ibẹ̀ lọ́lá wà. Ẹni máa láyìn inú àpáta kò ní wẹnu àké. Ṣùgbọ́n ẹ̀yin tó bá ṣe pé ẹ ní nǹkan tó jọ mọ́ health issue ẹ kíyèsára lọ́jọ́ tòní. Pàápàá ẹ̀yin tẹ́ ń lò ra Pisces ẹ má stress ẹsẹ̀ yín ju bó ṣe yẹ lọ lọ́jọ́ tòní. Ẹ má rìn lọ ọ̀nà jíjìn ju bó ṣe yẹ lọ lọ́jọ́ tòní. Ẹ má ṣèṣe pé ibẹ̀ yẹn ò jìnnà náà jẹ́ ṣàfẹsẹ̀ rìn lọ. Ẹ kíyèsára torí ẹsẹ̀ dídùn lọ́jọ́ ti tòní. Fẹ́yìn tẹ́ ń lò ra wọ̀ ẹ kíyèsára dáadáa lọ́jọ́ tòní. Ẹ̀yin tẹ́ bá ní health challenges ẹ fọgbọ́n ṣe pẹ̀lú iṣẹ́. Ẹ má wà kórè méjì bọ́ná lẹ́ẹ̀kan ṣoṣo ní àyè iṣẹ́. Ẹ ṣiṣẹ́ ní ṣísẹ̀ntẹ̀lé. Táàsì àpọ̀ rẹpẹtẹ lóòótọ́ ṣùgbọ́n ẹ mú láti bi díẹ̀díẹ̀. Tágígé bá wó lugi àkíngu méjèèjì lẹ́ẹ̀kan náà. Torí ẹ̀ la máa kọ́kọ́ gbé kúrò lọ́ ń sọ. Ẹ rí dájú pé ẹ ṣe ní ṣísẹ̀ntẹ̀lé kéènì lè lọ dáadáa kí iṣẹ́ yín lè lọ dáadáa. Ẹ bá falẹ̀ mọ̀ṣẹ́ máa rí i gbámú. Relationship yín á lọ dáadáa ṣùgbọ́n ẹ lè má ráyè àti kọbi ara sí tó. Aago 9 kù ìṣẹ́jú 5 ní àṣálẹ́ sí aago 11 kù ìṣẹ́jú 10 ní àṣálẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ mustard sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ méjìlá tó wá pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo á jẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.